Adéwálé Àkànbí ti gbàbọ̀dé ẹ̀yin ará Ìwó ẹ̀ lajú sílẹ̀ o. Àfọ̀njá kejì ti kókùn bọ̀ o. Ìwó ẹ̀jí ẹ̀ máa sùn. Adéwálé Àkànbí ti gbàbọ̀dé ẹ̀yin ará Ìwó ẹ̀ lajú sílẹ̀ o. Àfọ̀njá kejì ti kókùn bọ̀ o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ owó àná ò gbọ́dọ̀ sún ní iná ìfọ̀rọ̀lágbọ̀ gbọ́dọ̀ sún àgbà tí yóò tolù bòójì ńlá òkúkú ríbi sáré fóòrùn kí ló dé tíran Yorùbá ń fojoojúmọ́ wà nínú ìṣòro kí ló dé tá a wà lójú kan bí adágún odò lójoojúmọ́ ọkọ̀ wa rokoroko kò rérè oko jẹ tòjò tẹ̀rùn làdá fi yẹ̀nà títí kò jèrè ọ̀nà odò jagun iyán kò jèrè iyán ìsáàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀ orí jagun adé títí kò rérè ọba jẹ bísínẹ́sì làwọn olórí wa ń fi wá ṣe wọ́n sọ gbogbo nǹkan dòṣèlú láti tà wá lẹ́rú àwọn ọba tó tójó lórí ìlú ń gbàbọ̀dè ó sì wá kó àwọn olórí òfò wọ̀nyí kò nílẹ̀ ìwọ Ọlọ́run jẹ́ kíkú ọmọ ṣàwọ́n pa gbogbo àwọn tí ń tà wá ṣe bísínẹ́sì wọ̀nyí jẹ́ kíkú ọmọ ṣàwọ́n pa ń kọ̀ọ̀kan ìran Àfọ̀njámọ̀ tún ti ń rú jáde láàrin ìwọ Ọlọ́run wọ́n fẹ́ jẹ́ kí mísàn Fúlàní ó tètè ṣẹ́ láti gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ Olúwo ọ̀fìwó lọ́mọ àlè tí ó mọ̀ ọba Adéwálé Àkànbí oníṣẹ́ranko ṣènìyàn láàrin ọba akékèké àyányányán alọ́gunlọ́gun wèrè iná kí lòun ò ní gbọ́ ẹ̀yà tí ò fẹ́ràn wa ẹni ń bá tọwọ́ bọwọ́ jẹun nínú àwo oníbòhùn ọ̀tà wá fún Fúlàní òun ò ní dẹ̀yìn lẹ́yìn wa sẹ́ẹ̀tì yá gbàgbé ọba Adéwálé Àkànbí ni Abdulrasheed tó wé ara rẹ̀ ní láwàní lọ́dún 2018 tó ní ká má pe òun lọ́ba mọ́ Emir Ìwó ní ká má pe òun yàtọ̀ sí pé emperor ní tó ń pera rẹ̀ lásìkò yìí wọ́n mọ̀ ní káwọn Fúlàní ọmọ migrate bọ̀ látòkè ọya ó ní òun fẹ́ 10 million Fúlàní kó máa wá gbé ní Ìwó torí wípé òun fẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń bọ̀ kó wá láti Ìwó ọmọ olódò ọba Dẹ̀dẹ̀wúrẹ́ gbàgbé ìtàn Àfọ̀njá tó sì ń gbóná lára wa lọ́wọ́ ó bá gbàgbé ẹja ran létí Àfọ̀njá finú wénú ó sì jẹ́wọ́ Àfọ̀njá kó Fúlàní mọ́ra láti bá Ọ̀yọ́ jà Fúlàní ṣẹ́gun Ọ̀yọ́ bọ̀tì wọ́n fi Àfọ̀njá rúbọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé ẹ lè pe Olúwo bọ́ sí yẹ̀wù láti bá a sọ̀rọ̀ ni kí ló dé tádéwálé Àkànbí tí ń ṣe bí ọmọ Ìgẹ́bẹ̀rí tí wà bíáyà kí ló dé tí ń ṣe bí ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ìlọ́lá níyọnu níbo ni nọ́ńsẹ̀nsì yìí fẹ́ gbé Àkànbí lọ ó fẹ́ kẹran mérò fi Fúlàní pọpuléètì Ìwó ọ̀rẹ́dì láti fún wọn ní káàdì ìdánimọ̀ kò fẹ́ kí wọ́n gbénú gbó mọ́ ó fẹ́ kí wọ́n máa bọ̀ nígboro ó fẹ́ kí wọ́n fọmọ wọn sílé ìwé ó fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ Yorùbá Ìwó àti jẹlẹ́dẹ̀ yọ̀ngbàyọ̀ngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè wèé jèrò ọ̀tọ́ bọlé famayọ oró ń kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀ orílẹ̀ èkúté ilé fi san gbèsè ògèrè ẹ̀ẹ̀mejì níyàn àwọn ẹyọ ní gbẹ́kẹ́ ṣebí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ làwọn ará Ìwó lanu kalẹ̀ wọ́n yanu kalẹ̀ bí ajágbẹran lẹ́bu ẹ̀yìn afọbajẹ Ìwó ojú tì yín kò lóbó wọ̀ ọ́ọ́bì ẹ̀rí tẹ́ ẹ fojú wa rí tẹ́ ẹ famugbójọba lórí wa ọba tí ń fi kokéènì tí ńlá kò dín ẹ wá ní ọmọ sí nǹkan tiẹ̀ lódì
Búrẹ́dì ó rìn lọ síbi tí ìran Yorùbá ń lọ bẹ́nu ẹ̀yìn ọba aládé ilẹ̀ Yorùbá ọ̀bá ka tí àwọn àgbààgbà Yorùbá sì dákẹ́ a jẹ́ pé bá a bá mú ọba Abdulrasheed rìn nínú ìtàn kò sí ní tó burú nínú rẹ̀ ọba Adémilóyè Ajagun of Ilé-Ifẹ̀ ńlọ́fẹ́ populate Ilé-Ifẹ̀ owó oṣù rẹ̀ ò lè ju t'Aláàfin lọ ńlọ́bá káwọn àjèjì wọ̀lú wá lọ́ba kó gbogbo Ilé-Ifẹ̀ sínú dààmúdààbò bí ọ̀bá rántí ẹja rán létí láyà lọ́pọ̀ Àfọ̀njá tó di pàǹpá pẹ̀lú Fúlàní rèé kógun jàlú bàbá rẹ̀ Àfọ̀njá kọ̀dí síta ń tọ̀ sílé Fúlàní ṣàdéhùn kó tó tẹ̀lé Àfọ̀njá lọ sójú ìjà pé bí àwọn bá ti jagun tí àwọn ṣẹ́gun o ọmọ òun Abdulsalam òní yóò jọba nílọrin ọba ránṣẹ́ sí Abdulsalam pé kó máa bọ̀ wá Abdulsalam jọba Ìlọrin di emirate lábẹ́ Sokoto Caliphate ọ̀rọ̀ ti bọ́ orí kí Àfọ̀njá ó tó rántí ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sì èèyàn àárín fi wá láró lásán ọmọ ogun Fúlàní ló pa Àfọ̀njá wọ́n fi ọfà sí i nílẹ̀kẹ̀ láti orí dé ẹsẹ̀ wọ́n pa Àfọ̀njá wọ́n gbà lọ́rin mọ́ wa lọ́wọ́ láti ìgbà náà nílùú Ìlọrin ti bọ́ kù lọ́wọ́ wa òní wọn lọ lù lálá ọ̀la wọn lọ lù lálá tó lóògì ní kì í fi lè lọ lù lálá bàbá rẹ̀ òní àgbà lọ́rin ọ̀la àgbà lọ́rin ńlá ń wí lójoojúmọ́ pé bá ń béèrè lọ́wọ́ ẹni tí ń wí bẹ́ẹ̀ pé mo ní bò ni wọ́n ṣe gbà lọ́rin ṣé wọ́n ó kógun lọ ni àbí wọ́n fi pàṣán lé wọn kú níbẹ̀ ń gbọ́ ọba Yorùbá bá ń pé Fúlàní ló ní Ìlọrin èmi lẹ lè rí ṣe ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní Emir Ìlọrin nìkan lòún mọ̀ ohun ọmọọba Yorùbá níbẹ̀ o àmúgbó tí wọ́n ń pè lọ́ba Ìwó ní Shehu Alimi ló ní Ìlọrin ẹ wá ní kọ́mọ́rò má ṣe wọn ẹjá béèrè lọ́wọ́ ara wa pọ́mọ Yorùbá mélòó ló bá Fúlàní ṣòwò tó jèrè tí bẹ bọ̀ ó dùn mí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò sí láyé mọ́ láti wá ròyìn tójú rẹ̀ rí lọ́wọ́ Fúlàní láàrin ọdún mẹ́wàá tí wọ́n fi sọ ọ́ sẹ́wọ̀n wọ́n fojú Fẹlá Aníkúlápó Kútì rí nǹkan Olúṣẹ́gun Ọbásanjọ́ Ọládìpọ̀ Díyà Gani Fáwẹ̀hìnmí ó jìyà pọ̀ lọ́wọ́ Nemesis Yorùbá tí ń jẹ́ Fúlàní wọ́n pa Délé Gíwá wọ́n pa Túndé Ìdíàgbọn wọ́n pa Kúdí Abíọ́lá wọ́n pa Káṣímọ̀ Wò Ọláwálé Abíọ́lá gbogbo Yorùbá tó bá Fúlàní ṣe ni wọ́n dalẹ̀ wọn bí wọn ò bá pa Ọ̀ṣínbàjò kí wọ́n pa Tinubu inú wọn ò ní lè dùn ǹjẹ́ ẹgbọ́n kankan lẹ́nu Ọ̀ṣínbàjò mọ́ láti ọdún tó lọ wọ́n pa á lápasáyé ni kò jára ayé bẹ́ẹ̀ ni ò dérò ọ̀run ó ń bẹ láyé bí aláìsí láyé ó ń bẹ nílé ìjọba bí ejò tí ń bẹ lórí àpáta wọ́n ní wèrè dègbòlógì làwọn baba ńlá wa a sì tún rọ̀mánsì wọn dojúmọ́ ni Fúlàní ń kọ́ ọmọ ogun wọ̀lú wá ojú àwọn gómìnà wa fọ̀hún ò rí nǹkan kan àwa aráàlú ta sì tún rí wọn ṣe ni gbogbo wa mẹ̀lẹ́mbẹ̀ bí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí ní tọ ojúlé tí wọ́n gbé ká ẹgbẹ́ ọrùn yín kalẹ̀ kí wọ́n fọ̀bẹ sí ẹ mọ́ pariwo afàgò kẹ́yìn àparò ntójú yín wá lójú rí ká níbi tílẹ̀ Yorùbá ti gbé dáa orò ló yẹ kí wọ́n fi lé Adéwálé Àkànbí kò láàfin rẹ̀ because ọba tó yẹ kéèyàn ó lù lálùbọ́lẹ̀ Olúwo Àfọ̀njá ni number 1 a ní Fúlàní fi ẹran jẹko a ní wọ́n fi kú oró pàgbẹ́ sáàlà a ní wọ́n fipá báwọn obìnrin wa lò pọ̀ wọ́n kidnap wọ́n gba ránsọ́ọ̀mù ọba Adéwálé Àkànbí sì gbéra kò láàfin rẹ̀ ọgbà inú igbó tí àwọn Fúlàní ń gbé lọ ó ní kí ní ṣe tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àlejò kí wọ́n máa bọ̀ láàrin ìlú kájọ kọ́ ọmọ lò pọ̀ bọ́ ó ní Fúlàní tí wọ́n lé ń bì kan tí ò rí be lọ Ìwó olódò ọba ní kí wọ́n máa bọ̀ wá ìlú Ìwó ti gbolè ọgbọ̀lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀ ń sùn ni ṣé Ìwó ò ní dìlọrin ẹlẹ́ẹ̀kejì ṣerú ikú tó pàfọ̀njá kọ́ ni yọ̀ràn Olúwo sí ọ̀run alákejì ká ní Fúlàní tó jẹ́ jàǹdùkú tí wọ́n ti lé kò níbì kan true ọwọ́nú Ìwó wá wọ́n dàpọ̀ máwọn èèyàn ìlú wọn kẹran mérò ìdìbò sì wá wáyé wọ́n ran ọmọ Ìwó lọ́wọ́ láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé wọn ò ní lọ́mọ ní kánsílọ̀ ṣé wọn ò ní du alága ìjọba ìbílẹ̀ bí ara bá dẹ̀ wọ́n ṣé wọn ò ní fọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kalẹ̀ ṣé population wọn kò ní fi ọmọ ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin Àbújá ṣé wọn ò ní bọ́mọ bíbí Ìwó du ọba ṣé Ìwó ò ní di emirate ṣé kò ní wà lábẹ́ Sokoto Caliphate ságbára Yorùbá Ìwó ṣé yóò lè ká wọn lọ́jọ́ iwájú mélòó làwọn ọmọ bíbí Ìwó gan ǹjẹ́ wọ́n tó 5 million mélòó làwọn àjòjì tí ń bẹ níbẹ̀
ǹjẹ́ bọ́ bá dàrú tán sónílé ò ní gbalẹ̀ ẹ̀ lọ. ìjàngbọ̀n tọ́ba Adéwálé ń fà lẹ́sẹ̀ yìí ṣé tọ́ba délẹ̀ tán ṣé yóò padà bímọ re. and I can bet it with you ìwọ ò ní pẹ́ dìlú Ìlọrin Fúlàní ó pàṣẹ Ìwó lọ́jọ́ iwájú. ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí ọba Adéwálé Àkànbí ó ń fi aráàlú ẹ̀ ṣe bísínẹ́sì pẹ̀lú àwọn ará Òkè Ọya. Yorùbá ò wí nǹkan kan bá a sì ní á wí nǹkan kan. ìgbésẹ̀ kílà bá gbé ńgbẹ́ ti mẹ́rù jọba ọ̀nàdà tí ò ní bàlújẹ́ ọmọ Ìjẹbẹ̀rí tí wà bíáyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ Ìlọ́lá níyọnu. ọba Adéwálé Àkànbí ń bẹ nínú ẹni tí yóò pa àṣà Yorùbá rẹ́ nínú ìlú rẹ̀. yóò sọ fún ọ pé ó ti wà outdated àti pé kò bá ìlànà Islam mu. ìdí nìyí tí Àkàndá ò fi tẹ̀síwájú ẹ̀sìn fasos ìwé mímọ́ tá a ti bá dé orí keje. ọba kọ́ba tí bá ń forí dólẹ̀ kírun ní pálásì tàbí èyí tó yẹn ṣọ́ọ̀ṣì láàyò lọ́jọ́ Sunday wọn ò yẹ lẹ́ni tó yẹ kí Yorùbá ó fi jọba. àṣìṣe tíran Yorùbá ṣe ni pé a gba ẹ̀sìn àjèjì láàyè láti fi ẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ṣàngó Olúkòso àyànràn ná iná lójú iná lẹ́nu àkàtà yọ̀rìyọ̀rì ẹlẹ́ẹ̀kẹ́ obì olójú orógbó ọkọ ya sangiri làgiri ọ̀làgiri kàkà fígbá ẹ̀dùn bọ̀. ó ṣe bí àwọn kábíyèsí wọ̀nyí wò láàfin wọn. èèbó aláwọ̀ funfun chẹ́rìsì àṣà wa àwa tá a ní àṣà gan à ń walẹ̀ à ń kí àṣà bọnú ẹ̀ a tún wá ń rọ̀ pẹ́ lé lórí. ọba Adéwálé Àkànbí ó fẹ́ káàsì ìwókò lára Yorùbá. ìgbé ayé àwọn Fúlàní ló fẹ́ gbé ó fẹ́ ní empire tiẹ̀ torí ẹ̀ ní ṣe ń pera rẹ̀ ní emperor. ó fẹ́ wà lábẹ́ Sókótó Kàlífè ó fẹ́ wà lábẹ́ Sókótó Kàlífè. ṣé ẹ mọ̀ pé mo wí ń jọ́ sí pé wọ́n ti promise ẹ̀ lówó àti blọ́ọ̀kù epo rọ̀bì owó rọ̀gùnrọ̀gùn ni yóò máa gbà látọ̀dọ̀ àwọn Islamic countries. bọ̀tì ìdánì kó lọ̀rọ̀ ilé ayé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ lọ́wà. bàbá tó ta àgbàdo rẹ́rìn-ín ọmọ rẹ̀ náà dákọ̀ tí ó sunkún. òótọ́ làwọn Fúlàní fẹ́ràn ẹni tí bá ń ṣe tiwọn. bọ̀tì ìfẹ́ afádìẹ ò dénú bí kápájẹ lọ́mọ. wọ́n máa fẹ́ràn wọn bí wọ́n bá ti ń rí wọn lò lọ́wọ́. bí wọ́n bá ti lò wọ́n tán wọ́n sọ wọ́n dààmú kù ọ̀sán. ọkọ̀ òjò kàǹfààní ni wọ́n máa bá Olúwo gbà látọ̀dọ̀ Buhari. ẹja wa bira wa torí ìlú lolúwo ṣe ń ṣe ni àbí nítorí ara rẹ̀ ọkàn fẹ́ kó ọrọ̀ ayé jọ. lálá tí ń lọ sókè yé ṣé bí bá ń padà bọ̀ nílẹ̀ ṣé yóò bímọ rí. ọba Adéwálé Àkànbí fẹ́ jẹ ogúnkógún torí ẹ̀ ní ṣe ń pàtàkì tàn. oníṣẹ́wò Álímì ló ní Ìlọrin. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró awíkókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Àgẹ́rẹ́ Olúwo ọ̀gbọ́dọ̀ jíjó patamọ́. bó bá dánwò ilẹ̀ ní ó sùn. rádaràdá lẹ́nu aláìsàn tó lómi ẹja koro. ó ní káwọn Fúlàní ó máa migrate bọ̀. àwọn ará Ìwó mọ̀ pé ìrọ́jú o. wọ́n sì ọba yàn wọ́n sì yàn mú lóyè. wọn ìbámu àwọn ò ṣe é. wọ́n ṣe tán ọ̀dà pọn. ibi tí gbogbo Yorùbá bá ń lọ ńlọba Adéwálé Àkànbí kọ̀yìn sí. ẹ mọ̀ wíru yọ̀ mọ̀ wíru. àjẹ́ wípé bọ́mọdé bá sun imíkímí imí tí ọ̀tọ̀ á sì mú ewékéwé ewé èṣù á sì fi lé e. bí bàbá ẹlẹ́sìn ò bá tijú àti gún ẹṣin ní kẹ́sẹ́ ẹṣin ò ní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ní gbàgede. ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ látọwọ́ ọba Adéwálé Àkànbí láàrin ìgbà tó fi wà ní suspension. kì í ṣe pé kò sí èyí tá a lè sọ̀rọ̀ lé lórí tàbí tá a lè fẹ̀dí rẹ̀ síta. bọ̀tì èmi Àkàndá mẹ̀lẹ́mẹ̀ mọ pẹ̀pì mọ dákẹ́ ń òwe nǹkankan. ìrònú tèmi ni pé ìgbà tíjó bá yọ ọmọlúàbí irin kò lójú agbo ṣùgbọ́n bó lóṣoògùn kà mọ́ ẹni tí ó jẹ́ wò ní yé béèrè. nítorí pé wọ́n ní ká mọ̀ fọ̀hún ká mọ̀ sódání kéwúrẹ́ ó sì máa dọ́sùn jẹ lọ́wọ́ ẹni. kí lọ́ba Adéwálé Àkànbí fẹ́ gbà nínú yíyọ ilẹ̀ Yorùbá lẹ́nu. ìdí ni pé wọ́n mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí ṣe wá ní sùtá wáyé tí ń rọ̀mánsì wọn lásìkò tá a fẹ́ fọgbọ́n lé wọn lọ. ṣé Olúwo ọ̀mọ̀ wípé orúkọ òun wà nínú ìwé ìtàn pé ọba tó fa jàǹdùkú wọ̀lú lọ́dún 2021 Emir Abdulrasheed Adéwálé Àkànbí ni ọba tó jẹ tí ìlú rí jẹrí mu. olórúkọ èyí tó jẹ nígbà táyé le tí ìyàn mú tẹ̀sù joko náà aráyé ò ní gbàgbé láéláé. mo ebe láyé Olúgbọ́n làwọn kan dàbòrùn méje
àwọn kan ọ̀sà ìdá mẹ́fà lásìkò ààrẹ ìsàjèjì ojú ti là lọ ẹni tó tẹ̀lúdó ẹni tó tún ìlú ẹni tó bàlújẹ́ àtẹni tó tún ìlú ṣe gbogbo wọn lọmọ aráyé ò ní gbàgbé wọn. ọba adéwálé àkànbí ọlọ́ba wọn fúlàní nínú igbó tí wọ́n ń gbé pẹ̀lú láwàní bàbà tútù bíi tàwọn ará òkè ọya láwàní tó wé ń jọ́sí tẹ̀mí àkàndá fi bínú sí kábíyèsí tá a fi pariwo títí tó sì bọ́ láwàní òfò sọnù àṣé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀rínú mi lọ́ba adéwálé àkànbí fi ṣe àṣé ọ̀bọ ògọ̀ tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe lọ́wọ́ ọba yorùbá wọnú igbó lọ ó rèé bá fúlàní nígà wọn èèyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀ onírira ní ọ̀wọ́n gógó mọ̀ gbogbo yorùbá lóru fúlàní jàǹdùkú òru ajínigbé mú àwọn emir of Ìwó ó ní kí wọ́n wá ṣe registration ó láwọn tí ń bẹ lókè ọya ṣùgbọ́n tó wù kí wọ́n migrate kí wọ́n máa bọ̀ nínú ìlú òun fẹ́ kí fúlàní bíi 10 million kí wọ́n wọ̀lú Ìwó wá inú fúlàní wá ń dùn sèké wọ́n ní wèrè làwa tá a ní káwọn máa lọ ẹni sùúrù lásán mà lọ ní sọ ẹ má fi ìdájọ́ sọ́wọ́ ara yín mà ló wí tẹ́ ẹ ní ọlọ́rì yìí mórí wá wèrè ẹlẹ́ẹ̀kẹ́ dìídìídìí tó kòkó ẹnu tí ò gbé mu tí ò sì tún tú dànù kòkó ọ̀pọ̀lọ́. Chief Sunday Igboho kan lọ́wọ́ ní nísinsìnyí mo wá gbọ́ pé wọ́n ní ẹnìkan jẹ́ ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jáyàwèrè sórí pé ẹni ìtòrí pé lórí burúkú èèyàn ni ẹ́ sórí pé babaláku wèrè gidi èèyàn wèrè gidi ni ẹ́ sórí lásìkò tá a wà yìí kò sí àgbàlagbà kan mọ́ àgbàlagbà tó bá ti ya wèrè a máa sọ ọ̀rọ̀ sí òun ṣàgbàlagbà ò lè jù mí lọ lọ́jọ́ orí kò ní dáa fún ẹ. àtòkò wa balẹ̀ jẹ́ mọ̀gìdì olórí burúkú ọmọ ìrankíran tí ń bú Ọọ̀ni mo rò wípé ó yẹ kó ti ṣe fídíò bíi 12 fún ọba Abdulrasheed emir of Ìwó land bí ọba wa rí bẹ́ẹ̀ a jẹ́ pé kò ní pẹ́ jájà bí wọn ò bá tètè mọ́ṣó tó kúnlékúnnà bí ẹran nájíà tó wú tèmùtèmù bí ẹlẹ́dẹ̀ẹ́gàn tí wàá ń sọ̀rọ̀ àlùfàǹsá sọ́ba ẹrẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹ́ ẹni kò sá ó mú pa èyí ọmọ àlè tí ò sì rárá ń kọ́ divide and rule lógun tí ń jàran Yorùbá bọ̀ látẹ̀yìn a máa takora wa tí Fúlàní ó tún fẹ́ lọ ni à ń pète bá a ṣe fẹ́ jèkúrò ọ̀rọ̀ kọ́ tán àwọn dẹ̀dẹ̀ òrẹ́ sì tún gbọ́nwọ́ ẹ̀ sínú àwo àní àpọ̀tẹ̀tì ká gbé ìfẹ́ sókè àwọn dẹ̀dẹ̀ òrẹ́ tún kọrin kówókówó àrífún ilé tó ń tẹgbin àdàpọ̀ òwò tó ń tiyà èmi ò gbọ́ ìwọ òdùmẹ́ tí kì í jẹ́kẹ́ni ajọ́ ń gbẹ̀dọ́ bọ̀wọ̀ fún ni kíṣòbìyà ó tó dégbò olúgànbẹ là á ké sí o ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn ọba aládé ilẹ̀ Yorùbá porongodo pé kẹ́ ẹ má wo ọ̀rọ̀ yìí níran kílẹ̀ Yorùbá má bàjẹ́ látọwọ́ amúgbó ọba Ìwó Adéwálé Àkànbí ọba kokéènì aráalé yín jẹ kòkòrò tí ọ̀dà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́ pariwo òun hẹ́rẹ́ ò ní jẹ́ kẹ́ sùn lóru.